kábíyèsí máa forí adé yín gbolẹ̀ o. Wọ́n bí ẹni. máa forí adé yín gbolẹ̀ o. Ikú ẹ̀pẹ́ wà. Ìbọn mo títú yín ni olóyè. Mo títú yín ni o. Sọ fún iye gbẹ́rẹ́ tẹ́ ṣe fún mi. Kábíyèsí. Ẹ̀yin gbọ́dọ̀ nírú ẹ̀ báyìí kó máa jẹ́ every times a week. Tí ẹ máa finish. Ẹ̀yin gangan náà ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́. It's not only kẹ́tẹ́kẹ́tẹ́, Dama machine burúkú ìrẹ́gun òdẹ́rùn. Àfà. Check fóònù ẹ̀ náà. Check fóònù ẹ̀. Kábíyèsí kí lélẹ̀? Owó nìna 50 bay. 50 kí ni? 50 bay nìyẹn. Mo dáràn mo rògbò. Nǹkan tèmi àti ìjọ sọkọ lélẹ̀ náà. Ó dá mi mọ̀ lùkúlùkú àfilára fi. Ìgboro tí ò ṣe é yẹ̀ǹjẹ tí ò ṣe é kàn lóògùn. Ṣé ní táwọn àjọsọ lálẹ́ àná? Ẹ̀wọ̀n mi ò láti ìbọn tẹ́ ẹ ṣe o. Láti 200,000 ẹni 100k mo ní òkè kò sí wàhálà. Èwo wá ní 50. Orí adé ló pariwo mọ́ bẹ́yìn. Ẹ̀wọ̀n ẹgbàgbé orí adé yẹ̀yẹ̀ wò ní ẹ̀wọ̀n mi ò láìkẹ̀. Ó dá mi mọ̀ ológun jù pàgbó pé ọkùnrin ogun. Èmi tí màá jẹ ìyá màá jẹ ọmọ màá tún jẹ ìyá ìyá mọ́. Màá tún jẹ ọmọ mọ́. Kábíyèsí mi ò láti ìbọn tó ń ṣe o. Disrespect. Olóyè báwo? Ìwọ náà ní tó ń ṣẹlẹ̀. Kábíyèsí kò jẹ́ ká mọ̀ bá gbogbo báyìí lọ́wọ́ yìí. Ẹ̀yin rẹ̀ níta gbangba yìí, ẹ̀yin odidi ọba ìlú, ẹ̀ẹ́dádé, ẹ̀ẹ́dẹ́fìlà, ẹ wá sí orílẹ̀ gbogbo lọ yín ní ṣẹ́gun yìí kábíyèsí Ó bàjẹ́, olóyè ẹ má bàjẹ́ kẹ̀, orí ẹ dàrú. Ó ṣe mú bíi kí eye drop. Ó kọ̀ kó iṣẹ́ nu bí irinṣẹ́ fọ́gá lásán wò nílàkàyè. Ó kọ̀ dàgbà ogun bíi fẹ́ǹsì ẹlẹ́wọ̀n. Nọ́nsẹ̀nsì orí ibú wò lè yẹn mi lọ yẹ pé bàbá ẹ̀ kábíyèsí wo ló ń láàgùn lórí. Bẹ́ẹ̀ ṣe ń di yẹn ń talè mí ń wí sí. Ó mọ̀ pé olówó gbúdọ̀ máa fàjọgbọ̀n 247. Ẹ̀mí wá pọ̀. Ìyẹn olówó tí ò bá fàjọgbọ̀n olówó tó ní kò lówó rẹpẹtẹ ní. Tó o bá lówó rẹpẹtẹ wàá máa commit kiri ìlú ni. Ó wú ọmọ burúkú yìí. Alẹ́ àná driver ń gbé mi bọ̀. Sórí kiri ibi tó dé nì. Ibi tí kiri dé nì. Ó ga jù báyìí lọ. Mo ní this is Mountain Sobi in Ìlọrin náà. You get it? Mo ní what? This is Kilimanjaro. Ìgbà tó wá tó kọ àkẹyìn sí ẹ̀. Àfi bí ilẹ̀ ó fẹ̀ lọ bí ìgbà tó yẹ pé wọ́n sọ̀kò talẹ̀ fún yàn ni. Ó tún wá ní kinní kan backside. Àwa wọlé ó ní kí n paná. Mo ní for what? Kí ni màá paná fún? Láì ṣe inú òkùnkùn láti fẹ́ máa ṣiṣẹ́ eré. Mo tanná ìgbà tó máa bọ́ ti bí. Láti bí kinní yẹn ṣe débí. Ó lọlẹ̀ ni. Tẹ̀yìn náà àṣẹ push up ní tòkè yẹn. Tẹ̀yìn yẹn náà bọ́m̀bọ́ọ̀mù ló wọ̀. 419 tó wọlé àwọn draw ló máa gbàdà. Kábíyèsí ọlá àbọ̀ ọ̀la. Mo lá. Ọjà àbọ̀ ọ̀jẹ. Ayin mo jẹ. Òórùn àbọ̀ òórùn. Ayin mo run. Mo lá lílá. Mo jẹ jíjẹ. Bíbọ̀ wíwì sunsun mo tún roast ẹ̀ pẹ̀lú. Ọgbọ́n méje ni kábíyèsí ṣe o. 7 rounds ní kábíyèsí lọ. Wọ́n wá láwọn ní fún mi ní 100k. Wàláì máa gba 100k mi máa fomi sọ̀rọ̀ lọ́wọ́. Kábíyèsí ẹ̀yin náà mọ̀ gbọ́ ìbúrọ̀ sọ́pẹ́ ẹ ní wọ́ọ̀bì àní. Nǹkan ga bí òkè Olúmọ tí nǹkan fúnra ẹ̀ ti fì tí tó rí nǹkan rẹ̀ wá délẹ̀ báyìí díṣẹ́ wá jẹ́ pé. Ibo lẹ́ lọ kábíyèsí. Kí ni? Awo ẹ̀yin yẹn ṣe mí bákan ni. Iṣẹ́ yìí náà ṣe pọ̀ ẹ̀gbọ́n tó lẹ̀ ṣe. Orí márùn-ún ni mo ti fẹ́ dúró òun ló gbé mi dé méje. Kábíyèsí. Ó ní ẹ̀ kíní kan cloud 7 òun ló gbé mi dórí méje náà. Ìjọba òwò náà sọ pé ọtí 7. Gbogbo dáàbí irú ilé ní kábíyèsí gbogbo ẹjọ́ tó dáadáa ẹjọ́ rọ̀ ní máa yé ní kábíyèsí tí wọn kò yẹ kí. Awo 419 ẹsẹ̀ tó wọlé àwọn draw ló máa gbá. Ìjẹ́ ìsọ̀ni fóònù náà gbá yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Èèyàn tó lo push up tó lo ṣé n tó gbé wọlé ṣé n tó fi hàn mí níta tó ni mo rí lòun lé. Alábi tó ní mo sọ di orin kí ní bàbá mi. Kábíyèsí máa forí adé yín gbolẹ̀ o. Wọ́n bí ẹni. Máa forí adé yín gbolẹ̀ o. Ikú ẹ̀pẹ́ wà wá. Ìbọn mo títú yín ni olóyè. Mo títú yín ni o. Sọ fún iye gbẹ́rẹ́ tẹ́ ṣe fún mi. Tí n bá tẹ orí sí ẹ báyìí, tí mo tẹ orí sí ẹ. Kò sí nǹkan tẹ́ máa ṣe. Kò sí nǹkan tẹ́ máa ṣe. Awo sórí jẹ́ sọ kíní kan fún ẹ. Bó ṣe wà yìí. Kí ni evidence? Ipe mo ṣe gbogbo tó ní mo ṣe yẹn. Mo ó tèmi tí mo sọ pé mo ṣe bẹ́ẹ̀ mo tún ní mi ṣe mọ́. Kò sí evidence mi mo sọ bẹ́ẹ̀ fún. Why explain as well?